Ìmáàmù wa Ridwanullah Dr. Ridwanullah Muhammad Jami tí wọ́n ti yànnà ní ẹ̀fún wa bọ́lá àwọn kò gbòǹ kankan àmọ́ bí àṣà àbáṣe Adam bọ́rọ̀ bá dára àpá ní wọ́n kà ní kéde wá kàn máa sí i. Tọ́pìkì náà ní wípé ìwà àbàjẹ́ lójoojúmọ́ ló ń dàgbà sí láwùjọ ẹ̀sìn ọ̀sán lọ ní kò dúró ibi tí àwọn elétò tí wọ́n bá a mọ pẹ̀lú òyìnbó nù ó yẹ ká wá béèrè pé kí lẹ ní ìlú ńlẹ ìjọba ní ìlú náà ní pé kí ni solution tí ó fi wá dúró tí ó fi dúró. Pẹ̀lú wọn ọ̀sẹ̀sẹ̀ ní ìdíjọ́ wọn fi fún wa mọ́ ẹ̀gbọ́n náà lọ́mọ yìí pé àsìkò tá a wà yìí gbogbo yẹn lọ́kọ̀ọ́rọ́. Náà àkọ́lé àfọ àkàndẹ̀ mo fẹ́ gbé ọ̀rọ̀ mi àfọ àwa sókí. Àfọ àsókí ní fáìnàmà. فإنما اليوم أخلاق ما بقيت وإن هم ذهبت أخلاقهم ذهبوا وإن هم ذهبت أخلاقهم ذهبوا. فإنما اليوم أخلاق ما بقيت. Ó ní kò sí tí a ń pè níjọ. Àbí kò sí tá a pè léèyàn, kò sí tá a pè níjọba. Ìta ń pè bẹ́ẹ̀ ní pé Àkàlákù má bàjẹ́ àti. ìdí mú èèyàn dé èèyàn láyé káàdì èèyàn ní lágbájá. Ìjọ yìí mà dá o, ìlú yìí mà dá o, àkókò yìí mà dá o, ìwà àrísẹ́kù lára wọn ni. Tí wọ́n bá níwà tó dáa, á pè èèyàn rẹ̀ ni wọ́n. Àmánì. Wàyí ni òun sábà ti àkàlákù sábò. Sáàbá tí àdàpọ̀ ó ní tí ìwà rẹ̀ bá ti tán lára wọn kò sí bíjọ náà tẹ̀lé wọ́n rí. Kò sí bíjọba náà tẹ̀lé wọ́n rí. Kò sí nínú ilé kẹtẹ̀lé wọ́n rí. Kò sí nínú kẹtẹ̀lé wọ́n dára tó tí ìwà rẹ̀ bá ti tán lára wọn. Àwọn olúùlú àbáwárí bẹ́ẹ̀. Àwọn olúùjọ àbáwárí bẹ́ẹ̀. Àwọn olúulé àbáwárí bẹ́ẹ̀. Ó ní tí ìwà rẹ̀ bá ti lọ àwọn náà ti lọ. Ẹ má wùdọ̀ sọ pé wọ́n wà náà wọ́n ò sí. Now, àwa lọ síbi pàtàkì wa láwùjọ ọmọnìyàn. Ìbéèrè wa sọ fún wa yìí pé ọ̀rọ̀ àwùjọ là ń sọ. Kí ìwà tó lè ga láwùjọ, kí ìwà àwùjọ tó lè balance, ká tó lè dé ní ta náà fẹ́, èèyàn mẹ́tọ́ dà. Sẹ́yìn mẹ́tọ̀ bá ti gbé aláwùjọ àwùjọ òde dáa. Àti ká mẹ́tẹ̀ẹ̀ta àwọn fún balance. Àkọ́kọ́ àlùmọ́rá. Àwọn aláṣẹ, àwọn tí wọ́n di àṣẹ mú àpapọ̀ gbogbo wọn káàkiri wọn láláṣẹ àti tí wọ́n dá tí wọn bá dá ìlú òde dá. Ẹlẹ́ẹ̀kejì àlẹ́ àgbìyà. Àwọn olówó àwọn tá a kó àìsí kélé lọ́wọ́ àti kí wọ́n dá tí wọ́n bá dá àwùjọ lè dá. Ẹlẹ́ẹ̀kẹta àlùlámà. Àwọn àfa bọ̀bá jẹ́ àfa ṣọ́ọ̀ṣì ni ìbá jẹ́ àfa mọ́sálásí ni wọ́n jẹ́ àfa mùsùlùmí ìmáàmù ni mísọ́nà gangan ni pásítọ̀ kan ni àti kí wọ́n dá tí wọ́n bá dá àwùjọ lè dá. Nítorí wa mà yí pé àwùjọ ò ní dá táwọn aláṣẹ ìlú ọ̀bá ti dá wá lọ sí tíráàtù wù.
وهو الذي خلق السماوات máa dáná ọjọ́ ti lọ. وما كان ربك وما كان ربك آية كيف آية كوكلا نوبة وهو الذي خلق السماوات والأرض في 6 أيام وكان عرشه على الماء ليبلوكم أيكم أحسن عملا ولئن قلت إنكم مبعوثون من بعد الموت ليقولن الذين كفروا إن هذا إلا سحر مبين ولئن أخرنا عنهم العذاب إلى أمة معدودة ليقولن ما يعبثوا على يوم يأتيهم ليس مصروفا وحق بهم ما كانوا يستهزئون ما كان àgbáyé lọ́jọ́ orí ẹgbẹ́ pé ọlọ́run ò ní pàjọ kan rẹ́ kíjọ kan kọ́ má da kọ́lọ́run wa lóun fẹ́ kì í sọ́ọ́rì òun fẹ́ kì í sọ́ọ́rì wọn. ìṣòro wọn ní wàhálù wa ni mo fẹ́ lò màálù sáyé ni pé wàhálù ha. sọ̀rọ̀ bó. lọ́dàdàdàdà wàhálù wa ni tìlẹ̀ bò. yóò já sí pé àwọn aráàlú yẹn àti kí wọ́n dà ìyàtọ̀ ń bẹ́ẹ̀ ní sọ̀rọ̀ ìwúlù kéèyàn ọjà àti kéèyàn ó tún nǹkan ṣe ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n jẹ́ ẹni tí ń tún nǹkan ṣe tí wọ́n bá ti tún nǹkan ṣe ìpamọ́ bá dì í táwọn aláṣẹ bá wà nù tí wọ́n bá ti tún nǹkan ṣe ìpamọ́ bá ìlú yìí torí àti tún nǹkan ṣe ọwọ́ aláṣẹ lọ́wọ́ ẹnìkan ò lè dá sófin kẹ́nìkan níwà bàjẹ́ wà ní ìlú nìsín òun fẹ́ kọ̀ yóò di ọ̀ràn sí lọ́rùn. wọ́n máa bá àwọn kúkà nínú nígbà yìí àbílòlè mi wà lọ àmúsìn wọn. àbíkẹ́ ẹ̀yin alábẹ̀lẹ̀ kọ̀ọ̀kan gbé wípé ẹ fẹ́ pinnu ìbàjẹ́ ẹ wà sọ́dọ̀fin lófin balance for example nísìn nígbà wọn bẹ̀rẹ̀ sí ní ná ìnákúnú owó tó di pé wọ́n wá tẹ owó lẹ́bi rọ́ọ̀dì wọ́n á bẹ̀rẹ̀ sí ní tẹ owó mọ́lẹ̀ ẹgbófin dìde. pé owó tó gbé dúró wọ́n sì máa kalẹ̀ lẹ̀ wọ́n sì máa tẹ̀ mọ́lẹ̀ wọ́n yí ọ̀hún dúpẹ́. èyí wá gbófin dìde fún àgbẹ̀ mọ́nà wọ ẹ wà ẹlẹ́kọ̀ọ́ kẹ ẹlẹ́kọ̀ọ́ pẹ̀lú owó tẹ̀fẹ́ ná ẹgbẹ́ igbá kan tẹ́ máa ná sí ó kálukú súra kù. bẹ́ẹ̀ ni gbogbo tó kù gẹ́gẹ́ bí tí màmú sọ lẹ́ẹ̀kan tó jẹ́ wà bàjẹ́ gbogbo nǹkan kọ̀ọ̀kan ni aláṣẹ ní òbòtò báláṣẹ ọ̀bá díà tó náà bá ti bàjẹ́ ìlú òdìdá ẹ̀kejì làwọn olówó gbọdọ̀ balance tó lówó ọ̀bá balance àlùkùrán lọ sí sọ́ọ̀tù náírà pàtó ìnàlẹ̀ ìzàlẹ̀ ẹ̀tìgá. ọlọ́run kó ráwọn olówó wù ìnàlẹ̀ ìzàlẹ̀ ẹ̀tìgá ọlọ́run ni wọ́n gbẹ́rù máa rí. àrò òtítọ́ bíi náà. ọlọ́run tí wọ́n bá ríra wọn lábọ̀rọ̀ níjọ́ tó lówó bá ti gbéraga tí ò ṣe é sútọ̀ tó lówó gbéraga tí ò ṣe é bá sọ̀rọ̀ tó lówó gbéraga tí ọ̀gbà wà sí mọ́ tó lówó gbéraga ìyàwó lè bá sọ̀rọ̀ olówó gbéraga ọmọ ò lè bá sọ̀rọ̀ olówó gbéraga àwọn ọ̀rẹ́ ò lè bá sọ̀rọ̀ olówó gbéraga àwọn àjọ ò lè bá sọ̀rọ̀ ọmọ àjọ lọ pé ẹsẹ̀ rẹ̀ sísà kí wọ́n pèsè àkíyèsí tóun bá ti bàjẹ́ ìlú ó bàjẹ́. nítorí tí òun bàjẹ́ alẹ́ àyà ní ìrísọ́ọ̀tù yàtúkọ́ ìgbà tí ń sọ pé wà á. ìjà kí lọ́la wọn fi kú ní mẹ́rẹ̀ sàkókò mọ́ wáwù. bàtà bá ń sọ fún ọ pé ẹ mánu tọ́lọ́ ọba fún yín. kọ́lá lẹ́dí iná kábàárù ní lẹ́dí iná àmàlù ẹnu tí màláyà ṣàwọn lọ. báwo ni a ṣe fún wa bọ́bá wọn náà ọba tó dá wọn yóò fún wa. àti àmàlù ọ̀rọ̀ tí wọ́n máa sọ nù. olówó gbọ́dọ̀ balance tó bá kọ̀ mọ́tò olówó ọwọ́ kọ́ àwọn àfáà àwọn àfẹ́ ẹlẹ́sìn àwọn àfẹ́ ẹlẹ́sìn gbọ́dọ̀ balance nítorí pé àwọn ni wọ́n wà nípò àwọn ànábì Ọlọ́run àwọn ni wọ́n rólé àwọn ànábì Ọlọ́run àlùwàlámà wàrásàtúl àǹbíyà àwọn ni wọ́n rólé ànábì Ọlọ́run wọ́n ti gbàdéhùn gbogbo ànábì Ọlọ́run gbàdéhùn lọ sí Suratul An'am wàyí sí. wọ́n ìdí àkàlọ́lọ́wọ́ ní lábọ́lẹ̀ sí ẹ̀hùtù ìkìtà. àgbàdéhùn lọ́dọ̀ wọn agreement wà láàrin àwa pẹ̀lú wọn àwọn tá a fún ní kíra gbé tá a bá fún ní kíra. látúbà yìí ló nàwó lè náà sí. Tàtòrí ẹ̀ fún ní kíra tàtòrí ẹ̀ ṣe yílẹ̀ àfa òun ní kẹ́ ẹ máa fi ṣàlàyé fún àwọn èèyàn. wàlá dókítà mú nàwó. ẹ gbọ́dọ̀ pa nǹkan kan máa ń bẹ̀. wàlá bàtú wàrọ̀ àdúgbò rè é. nígbà amájẹlẹ ayé bẹ́ẹ̀ nìkan ní ìdá ìfáàjì wọn. wọ́n sàrà nǹkan kan gbọ́dọ̀ da ìfáàjì àwọn àfẹ́ ẹlẹ́sìn kẹ́ ẹ má lè fi yóò títọ́ múlẹ̀
bí mọ̀lára ṣe kí ara rẹ̀ láàtàrà nù ṣé àdámù wá sí wọn kan wọ́n ní tó àbárágbà nínú olóṣèlú mọ́ tí ó tún nǹkan ṣe àràgbà nínú àwọn tí ń sayé mọ́ tí ó tún nǹkan ṣe àràgbà nínú àwọn ọba tí ó tún nǹkan ṣe. ọyẹ kápọ̀ wà ní ẹlẹ́sìn òkú gbọdọ̀ dà báwọn náà ṣe dà má ẹ̀yìn afá gbọdọ̀ balance. wọ́n ṣe é kẹ́ ẹ̀jú sí ọlọ́run bá kẹ́ mọ́pà nǹkan máa ń bẹ̀ ẹ̀jú sí ọlọ́run tó lọ́n fi pamọ́ fún yín tó fún yín o nítorí tó fún yín tó fún wa tó bá wà nábì tó wájú yín bá ń padà sí ọ̀tún àbí àdùnwọ̀ ẹ̀yìn náà. ilẹ̀ ọlọ́run ní mo fi ránṣẹ́ sí wọn ní. وجعلناهم أئمة يهدون بأمرنا. gbogbo wọn mo ṣe láì nábì mo ṣe wọn níjọba. wọ́n mẹ́rin pẹ̀lú àṣẹ wa ìtumọ̀ wa ti ránṣẹ́ sí wọn. bí ìlànà káyọ̀. ọlọ́run ti dàgbà ẹ̀rọ. mo fún wọn níṣẹ́ rere àfẹ́ ẹgbẹ́sìn gbọdọ̀ túnra rẹ̀ ṣe. tó bá tún kọ̀kọ̀ rẹ̀ ṣe yóò tún bàbá rẹ̀ ṣe kó lè ráwọn èèyàn tún ṣe kó sì mú sí ọlọ́run tó gbogbo àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí wọ́n gbọdọ̀ balance táà mẹ́tẹ̀ẹ̀ta yẹn tí wọ́n bá balance àwa rọrọ̀ kan lọ́dọ̀ ànábì Muhammad ànábì ní ìnàmáàmì. ìnàmáàmù ìtùlí wùtẹ́ ní bàbá kárí màlẹ́ àkàlà àti. ọ̀rọ̀ ànábì ni o ó ní wọ́n gbé mi dìde. ànábì ní kí ni wọ́n gbé mi dìde lélẹ́rí ìdè òtẹ́ ní bàbá kárí màlẹ́ àkàlà. gbogbo àwọn àwa alápọ̀nlé gbogbo ìwà tá à ń pè ní ìwà alápọ̀nlé ànábì ni wọ́n gbé mi dìde nítorí kí n wá pè. ìbéèrè ọmọ wa sọ fún wa pé ọ̀rọ̀ tá à lẹ́kùn wa yóò ṣe kí ọ̀rọ̀ wà lànàbì sọ kò sọ fún wa gbé òdìdè torí irun kò sọ fún wa gbé òdìdè torí kó wa ti kọ́yọ̀ sàká kò gbé wa gbé òdìdè torí ájì kò gbé wa gbé òdìdè torí pé kájẹ́ ìdílé ọ̀sọ́ba kan àfọlọ́run kò gbé wa gbé òdìdè torí àwẹ̀ kí ló dé torí wọn gbé òdìdè ní òtá ní bàbá kárí màlẹ́ àkàlà. kó wọn wá bí àwọn àwà ìwà wo ni bàtà ìlànà ìwà tó lápọnlé àtọ́gbó kákìrún kágbáwẹ̀ káyọ̀sàká káyọ̀sáájì títí débi kájẹ̀ tí ọ̀fọ̀bà kan àfọ́dọ̀hún àti gbogbo eléyìí oògùn ní jẹ́ fún ìwà oògùn ní jẹ́ fún wa o tí ọ̀gbá ti sí ìwà pọ̀sẹ́sì bọ́ bá kírun tí èyí rẹ bá dúdú báyìí tí ọ̀bá sí wa ò ń ṣeré ni o bọ́ bá gbàwẹ̀ tó ní ọ̀sà bọ́ ọba níwà ó ń ṣeré ní o bọ́ ọba pàrà jì níbo ìgbà tó ń pàrà wúrà tó níwà ọ yàtọ̀ fún ẹrọ̀pléènì tí ń lọ tí ń bọ̀ ó ń ṣeré ní. ìtò fi wá mà yí pé gbogbo ntẹ́ ń pè tá a pè lójú ẹ̀sìn erigun mara àwọn ẹ̀sìn ìwà ni wọ́n so mọ́ àṣírí tí ń bẹ́ẹ̀ ní àṣírí ìwà ni wá padà sókè kọ́kọ́ lọ bí yimani kí ni bẹ́ẹ̀ nínú máyì kí lọ́nà fẹ́ ká múnú yimani gbàgbọ́ nítorí fẹ́ ká mú bẹ́ẹ̀ ìwà ni ó ní lẹ́sà. lẹ́sà ìbí ńlá tó wá lu ojú àfún kí bala náà sí ìjọba náà jọ. ọ̀rẹ́ ní ibùdájú kò rùn kẹ́ẹ̀dájú kò rùn ibi tó rùn ti yọ àti ibi òun náà ní wọ̀. wàlá kí n náà ní bí rà bá ọ̀rẹ́ ní owó orí ìwé ìgbà ṣe dáadáa o. wàlá kí n. wọ́n náà wá fẹ́ ju ètí jẹ́ dáadáa ó ní ti jẹ́ dáadáa. mọ̀ní àmàlà bí ńlá yìí. àkọ́kọ́ gbà ní àkọ́kọ́ dáadáa láyé ní kẹ́ ẹ ní ìgbàgbọ́. ìgbàgbọ́ kọ́nà òun ní pé má ṣẹbọ láyà ní ìwà tún fún wa ní Suratu Luqmanu yìí pé. inú ṣíkì bìlá iná ṣe kàlà tó nù ní àbí. wọ́n ní má ṣẹbọ pẹ̀lú Ọlọ́run. láti ṣíkì bìlá. ó ní torí pé ẹbọ ti ṣe èyí. làtúndínlù ní àbí. àbòsí tó ga ni o. ọ̀rọ̀ àwọn àti ẹ̀ ń gbà sábòsí pẹ̀lú Ọlọ́run. ó rí pé ìjọ tí Ọlọ́run wà nẹ́bí iṣẹ́ ìjọ tí iṣẹ́ wa parí Ọlọ́run wa bá yàtọ̀ wa ó wá ní àlìyóòm. àtùmáyé túlà kún ní ìnàkún. ó ní lónìí ẹ̀sìn ti pé. wọ́n á ti mọ̀ gbogbo alẹ́ ìkùn ní rántí. gbogbo tí ìfúnná lọ́sọ̀ wà nẹ́bí kọ̀ọ̀kan àdẹ̀rà ní jẹ́ Ọlọ́run nídẹ̀ẹ́ra mi ti pé. wọ́n á di ìtura kún mú ní ìsìlá Mádínà. lákùnmọ̀lẹ́ ìsìlá Mádínà Ọlọ́run ni mo ti ọdún sẹ́sìn yìí Ọlọ́run wa dákẹ́ bẹ́ẹ̀ ó rí pẹ́sì lóhùn yọnu sí olóhùn yọnu sábà tá à ń sẹ́sìn torọ́ mà yí pé àní báláǹsì níbi ìwà à ń sẹ̀sìn à ń kírun wọ́n rò lè lò wá à ń sẹ̀sìn à ń kírun ó sì náà bẹ́ẹ̀ à ń sẹ̀sìn à ń kírun ọ̀mùtí bẹ́ẹ̀ à ń sẹ̀sìn à ń kírun apààyàn bẹ́ẹ̀ à ń sẹ̀sìn à ń kírun ẹni tí ń lọ èèyàn lọ́wọ́ bá ń bẹ́ẹ̀ èyí jáde pé
ṣíríkù yẹn ni pé tó o pera rẹ ní mùsùlùmí tó o lò ní ìmánì ojú òsì yọ láti bọ́lọ̀ wọ́rọ̀gùn wọn náà látún bá débi o sì ní ìmánì bẹ́ẹ̀ náà kẹrẹ́ o ní ìmánì bẹ́ẹ̀ náà kẹrẹ́ lọ́jà mẹ́jọ lọ́dí àdìsí yìí pé èyí ò ní máa mutí kó sọ fún wa ní Muhammad sallallahu alaihi wasallam ó nígbà náà mú mi nílò òun ní ìmánì lásìkò tí mo ti mú wọ́n ti gba ìmánì wọn lára rẹ̀ wọ́n bá wá mutí ẹ̀tọ́ wọn àdá ìmánì padà fún torí tó wá pé ìmánì bá wà ní ọkàn rẹ̀ ó gbọdọ̀ fi yọ ọlọ́run èèyàn ní máa ṣe sìnà ó ní lásìkò tí ṣe sìnà mú mi nílò ìmánì wọn ti kó ní ọkàn rẹ̀ tó bá ṣe ní ẹ̀tọ́ wọn àdá ìmánì padà fún bẹ́ẹ̀ lẹni tí ń jalè ipe kọ ọsẹ gbọgbẹ ọlọ́run wa fẹsọ bọ ìpè wà níbẹ̀ nínú táǹpẹ nílá ìlà ìbàlá òyìnbáni ọlọ́run ní kápọlọ wọn bá gbọ́. wọ́n yóò mi ní ákìlì ọjọ́ kan ìkọ́ gbà gbọ́ wọ́n màláíkà gbọ́ wọ́n ní kìtà ọlọ́run bá gbọ́ wọ́n nàbí wọ́n tẹ́lifà lálá òbí. àwọn tí wọ́n ní ìlú lọ́dọ̀ rẹ bá ní fún wa. àwọn ìkúrúbá àwọn tí wọ́n súnmọ́ ni. wọ́n ní àtàmà àwọn òrukàn. wọ́n ní mọ̀sákìnà àwọn tí wọ́n ní kò ní tó. wọ́n múná sẹ̀bíìlì. àwọn ọmọ arìnrìnàjò. wọ́n sáìlì. àwọn tí ń béèrè tára ní tó fi béèrè lọ́dọ̀ wọ́n fi rí kọ́ọ̀bì. bẹ́ẹ̀ àwọn tó jẹ́ kọ́ fẹ́ ti rà lóko ẹ̀rú. wọ́n àkọ́kọ́ sọ̀lá. wọ́n ní kò tó tó wá dèrò wa. wájú tó kàkàlẹ̀ kó tó kàn wọ́n. èso ti dá ní pé tó ọba ló kírun gbogbo tọ́lọ̀ ń kàkàlẹ̀ wọ ìwà ni o tọ́ ọba ti ní ìwé òwe sí tọ́ ọba wa kò nínú ìmánì wá padà sínú kíni àsọ̀rọ̀ kí ọlọ́run fẹ́ lò níbi ìrún táǹkì ọlọ́run ní kò sí ìka tí mo fẹ́ lò ní ìrún ìwà ni ó ní kí n máa wí alẹ́ kan ní àdìgbà ni wàá fi sọ̀rọ̀ ó ní sọ̀rọ̀ àtàtà ní àdìrí bàtà ìwà lọ́gà. ọlọ́run máa kàlùkù á ní máa kírun ìrún yẹn ṣé kí mo fẹ́ kó ṣe. tẹ̀lé àdìrí bàtà ìwà lọ́gà. wọ́n fẹ́ kọ́kọ́ ìwà àbàjẹ́ fún yìí àtìgbẹ́rù gbọ́n rí tó ọba ti wá kírun tí ò yí ọ padà òkú òní ìwà àbàjẹ́ ó kírun ìwà àgbẹ̀gbọ́n yìí náà ló wú ó ń wéṣì táìmù rẹ ni bọ́bá kò nínú àṣìyá ọ̀rọ̀ sínú àwẹ̀ kí lọ́la ń fẹ́ mú nínú àwẹ̀ ó lé àlàyé ní ọ̀rọ̀ kùtìbà àlẹ́kùn sí àbọ̀ bàbá kùtìbà àlẹ́kùn tàbí kọ́mìnìkọ́lá àkókò àkàkùn. ọlọ́ọ̀ni àwẹ̀ kọ́kọ́ lọ́rọ̀ yẹn lórí bàbá kùtìbà àlẹ́kùn tàbí kọ́mìnìkọ́lá. kàmá kùtìbà àlẹ́kùn náà ní bọ̀bí gẹ́gbẹ́ tí wọ́n náà tó síwájú yín lérí láàrín àkókò ìbẹ̀wò ọlọ́run ti bẹ̀wò òun ní kéko òfin sọ́ra fẹ́sẹ̀ àwẹ̀ tó ọgbà tí ò yí ọ padà lórí bá yẹn tí sábà bá ń dààmú tí ò tí níyàwó lé sáwọ́ sábà ẹ̀wọ̀n ìmọ̀ ní gbọ́dọ̀ kọ́ ọmọ ìgbà wẹ̀ kí sábà rò dé èyí sẹ́ tí wọ́n fẹ́ káwọ́ ṣe ìwà ni wọ́n bá bẹ̀ tó ọba kò nínú àwẹ̀ àṣàká ọwọ́ àlọ́ síbi sàká bọ́ ọba jẹ́ àwọ̀ sàká látòkò ìdílé kò sí tí wọ́n ní òtórí ẹ̀ lọ sàká o torí múra yìí ọ̀là ní ìnàbà sọ̀tà ọ̀là ní sàká ni wọ́n lé ọ̀sàrà ní yá sí lìfúkọ̀rá wọ́n sálákà wàlùmọ̀sáàkì wàlàábìlì nàlẹ́yà wàlùmọ̀hálàbàtì gbòòrò. fa ẹ̀mí wọn sí ẹ̀sìn ó gbé ògbó tí ń ka wọn ọlọ́run ọ̀fẹ́ kọ́ ọjà lánìkan jẹ ipe tí mo bá fọ sí àrẹ. ìwà lọ́fẹ́ lòun ìsàká ipe má jẹ aládàá nìkan jẹ torí gbogbo oríkẹ́ mi láàrí gbogbo kálukú ní ọgbàdo àkọ́wò ní láàrí gbogbo kálukú ní ọgbàdo àkọ́gà irọ́ ni o ẹ bí ọmọ kan náà ni o ọ̀pọ̀ lọ́dọ̀ ọlọ́run tó yí o ọ̀pọ̀ lọ́dọ̀ ọlọ́run kì í pe báwọn ni o ọ̀pọ̀ lọ́dọ̀ rẹ̀ àmọ́ kì í pe rẹ̀ ọlọ́run wá ní ìtumọ̀ bá ṣe fún un ẹ má dà jẹ ẹ lo ìwà nínú nǹkan tí mo gbélé yín lọ́wọ́ ìwọ náà wà á wúra rẹ síkà lójú òkú yìí nìsín àwọn ọ̀nà lẹ́nu wọn wà ń bẹ̀ yìí wọ́n náà wo lu fámìlì rẹ wo lọ́mọ bàbá rẹ mélòó ni ó sì gbọ́dọ̀ bínú pé wàhálà yìí bọ́ èyí tọ́lọ̀ ń yàn fún wa nù tó ọlọ́run ní ẹ má dà jẹ ló fún wa pé tó ọ̀bọ wa máa bá a ṣe kú tó ọlọ́run tó ọ̀bá mẹni tó fún ọ sáà máa ẹni tó fún ọ bọ́ọ̀ bá máa bó ṣe pín tó fi yọ ọmọdé àbí yéèyàn wá kọ bí ó ṣe pín bá ṣe pín lọ́nà bá débi sàká wípé máa fún wọn máa bá wọn tí ò ní bá wọn tí ò ní tó wà á ní àwọn tí wọ́n ti ṣẹlẹ̀ tó fún wọn. ábìlí náà lé yá kí lọ́nà bá débẹ̀ èèyàn gbówó fún ọ àdúrà nìkan ẹni máa nìkan ẹni sáwà bá nú àwẹ̀ ọwọ́ ní ẹkí síkà ó ṣe ló kí síkà wọ́n kọ́ ọ bá kó ó ṣe tútù
kú sí ni. àmì ọlọ́run tẹ́ẹ̀nì wa yìí pé èèyàn lẹ́kọ̀ọ́ èèyàn máa dúpẹ́ ní àmì ní nàìjíríà àwọn tó bá mú wa lọ́ọ̀lì ẹ̀kọ́. wàlúwà ń dàbọ̀ ti kúlù. ìwà tó bá jẹ́ ẹ̀kọ́ àwọn tí èsì ẹlẹ́sìn yín ẹ fún wọn lásìkò tẹ́ ẹ̀ bá yọ sàká. wà mí rí ikọ́ mi. bẹ́ẹ̀ ni àwọn tó wà níbi ìgbẹ́ sàká fún wọn lẹ́. wà ní darí bí. àwọn ẹrú àwọn tó wà níbi ìgbẹ́ sàká fún wọn lẹ́. wà ní ìjẹ̀bi nílá yìí. àwọn tí ti ti ọlọ́wọ́ bẹ̀rẹ̀ rìn wọ́n lọ́wọ́. wà mú ní sẹ́bi. àwọn ọmọ akẹ́kọ̀ọ́ tí ọ̀rọ̀ náà ẹ̀dùn àkàrà wọn lọ́wọ́ ìwà ni. parí ìjọba onílẹ̀ ìwà làwọn nílò ní àjẹ́. ọmọ wa kò nínú sàká tó fi mọ̀ pé wà ní bẹ́ẹ̀ wá lọ sínú ájì wá jẹ ẹ̀gbọ́ olójú òun yàn gbé wà lọ́nà fẹ́ kálọ̀ lájì. alájọ dùrù bàdú mẹ́tò bàbá bàbá bí ilẹ̀ hajjá. wàlá rọ̀bọ̀tà wàlá rùzùkọ̀ wàlá jìdàlà bẹ̀lẹ̀ hajj. ọlọ́ni oṣù kátà àti gbàgbà tí wọ́n ń lọ ni ọlọ́ni bá ti kó oṣù yẹn bá ti wá tó gba bàlá rọ̀bọ̀tà. mẹ́tẹ̀ẹ̀ta tó lọ ń kàkàlẹ̀ yìí múra ni. ọlọ́ni lárọ̀ fásitì àbábá dé mọ́ká má ṣe bàjẹ́ ẹni tó lọ́dọ̀ ọlọ́run ti ṣe bàjẹ́ táwọn nǹkan para wọ́n lọ ṣe sàfá wọ́n lọ ṣe tàwáàfù ní gbogbo ìgbà ìwọ káàpù obìnrin lóbìnrin ọ̀n bá sùn torí pé ò ní mánàsì. ọlọ́ni bàbá délẹ̀ má ṣe bàjẹ́ ní ọlọ́run. alábùsù gan. ọlọ́ni má yà kò kí wọ́n lọ lọ́wọ́. alájìdá láti lájẹ. ọlọ́ni má jẹ mẹ́ta kọ́ ọmọ lọ sí jìdá máa wá lọ jiyàn. ìtọ́ wọn lọ ọ̀wá ní lójútùú tó ọ̀nà máa ìwà lọ́dọ̀ fi hàn wá bẹ́ẹ̀ kí wàrà dọ̀kú ẹ̀ àwọ̀ yìí pé ìwà ni wọ́n ní ká tírìtì tó ń bàjẹ́ nínú ìlú kí ni sọdúsà rẹ̀ kí wá ní ìbátan wà ní yíra ibi tí wọ́n fẹ́ sọ̀ kalẹ̀ rẹ̀ sí nìyẹn kí ni ìbátan ìwà àti yíra ìbátan àwọ̀ àti yíra ni yí pé anabi Muhammad sallallahu alayhi wa sallam ibi tí wọ́n fẹ́ sọ̀ kalẹ̀ rẹ̀ sínú ìbátan àwọ̀ àti yíra pé anabi Muhammad sallallahu alayhi wa sallam tá a bá wo ayatu òjíṣẹ́lá Muhammad sallallahu alayhi wa sallam àwọn akẹ́kọ̀ọ́ wa tó wá iṣẹ́ tí ọlọ́run sì rán wọn lọ́nà òun náà àmọ́ kò rí tó torí ẹ̀ gbé ìdílé lànà ìsọ wa pé ìwà ni wọ́n ní kí wá ṣe kí ní makari mali akayaki anabiwade nítorí ìjìlá nù ọwọ́ afẹ́ practice ntọ́lọ̀ náà ó ní wọ́n gbé mi dé àwọn àwọn alápàdé kìlè balance ọwọ́ afẹ́ practice wà alápàdé problem bá dé èmi tó ti mọ̀ pé problem dé mo ò yóò ní practice àwọn àlọ́sọ́dọ̀ ọ̀rọ̀ ọ̀kan nínú àṣàjà nàbí Jáfà tó bá ti rí ọ̀rọ̀ Jáfà gbọ́ ọmọ ẹgbẹ́ tóbi yíra nù Màdínà kí a kọ́kọ́ ṣe yíra lọ abasi wọn kọ́kọ́ ṣe yíra lọ ọ̀dọ̀ bá bẹbẹ ní Nàìjíríà sọba Nàìjíríà tí wọn ṣe yíra lọ ìlú lànàbí sẹńdì wọn lọ wọn wá délé àwọn ará Mẹ́kà tí wọn ti gbọgbọn lọhùn wọn wá sẹńdì lẹ́tà sọba abasi pé àwọn tí wọn wà hùn sẹńdì gbogbo wọn padà wálé ọgbọdọ bá alálejò má bá aláyè sílùú rẹ o gẹ́gẹ́ bíi káwọn kan sáwá sí Nàìjíríà kí pírẹsidẹnti kọ wá sẹńdì lẹ́tà sọ̀rọ̀ pé yóò di o ọba bá ti wá òkè kí láwọn àti ẹ pé wọn ní asẹ́yìn padà sílé o ó dẹ̀ lè sẹ́yìn wa padà sá ó ní kí ló dé wọn àgbọ̀ tí Jáfàrù sọ. fàlàjà bọ̀rọ̀ ni aláwọ̀ ni o ayú àlùmọ̀dé kò kún lẹ́kọ̀ mọ́ àdìjà ìní àdábòdò lẹ́sìnà. ó ní ìwọ president ìwọ bá olùsọ̀rọ̀ bá tó oríta wà ń wájú rẹ̀ yìí. kún lẹ́kọ̀ mọ́ àdìjà ìní ìjọ kan ni wá ẹ̀sìn tá à ń sìn yìí tá à ń sìn tẹ́lẹ̀ òsàlámà ń sìn. nábùdù láti náà mọ wàlá kúlù ní mọ ìtàtà. inú sẹ́wà tá a máa ṣe ni ká máa jẹ òkú gbẹdẹ. wàlá ti gbà wá ìjà. inú sẹ́wà tá a ṣe ni ká fọ ẹtí jẹ́ bàṣẹ ìbàjẹ́ ká bọ́kùnrin kọ́ máa bọ́kùnrin sùn ní sẹ́wà nìyẹn. wàlá ti gbà wọn lára mọ́. gbogbo àwọn ká máa lọ́yìn lọ́gbà ká máa lo agbára lérí àwọn ọ̀dẹ kábẹ́tọ̀ wọn. wàyà kúlù kọ́wé yóò dọ̀ ìbà. wọ́n ti kọjá bẹ́ẹ̀. فقلنا على ذلك تبعث الله إلينا رسولا منا. Títí sọ fún nípa àníwá gbogbo ni wọ́n ṣe èyí kò ṣe múra kí wọ́n lọ́yàn lọ́wọ́ gbà kí wọ́n máa jòkó mbeke kí wọ́n máa sin òòṣà ó ní
àníwá ó ní wọ́n wá gbójúṣe kàdìdé wá bá wa. nàrímù náà sábà wù. ó là wá mẹbi rẹ̀ kí ó ṣe fún àmẹbi ẹ̀. wọ́n sì ní kàn wù wá àmọ́ náà. àtìmáláti kékeré àmọ́kóró tọ́ ni àtìmáláti kékeré pé ẹni tó dá màá nà ni. wàlá àná ìlà ńlá nínú wàhídàwù wàlá àbúdàwù. ìdí ń wá pèpè tí ń pè wá lọ́bẹ̀ ní pé ká sọ ọlọ́wọ́ ọba lọ́kàn ká má sóòtà má ká má ṣẹbọ pẹ̀lú ọlọ́wọ́ ọba má ká sì sin ọlọ́wọ́ ọba. wàlá aláwọ̀ máa kú náà ní àdùnnà àbúdù. àbọ̀pá bọ́sẹ̀ kó nínú tàǹsì tẹ́lẹ̀. wà á báwo náà bí náà lè jẹ́. àwa nìkan kó àtàwọn bàbá wa kí làwọn ṣe tẹ́lẹ̀ à máa ń sin òkúta àtàwọn òòṣà wa àwọn tàǹsì nìyẹn. wà á bára náà bí sídìkì rẹ̀ àdìsí. èdè pàwọn aláṣẹ pé ká má kúrọ́ máa ká má sòótọ́ ọ̀rọ̀. wà á dá ilẹ̀ àbá. pàwọn aláṣẹ ni pé ká jẹ́ ni tó ṣe trust ká máa ṣe àmánà ká lóyà àṣẹ tí ń pa wá nìyẹn. wọ́n ò sí ní ìdí wa rí. ká sì jẹ́ni tó ẹgbẹ́ gbogbo ẹgbẹ́ rẹ̀ ní ọ̀dà fúnṣẹ́ rẹ̀. wọ́n lè ká fi àárín màhárì ní wàdí máa yín. ó nínú tuntun kọ̀ fún wa kọ̀fí àṣebàjẹ́ má gbogbo ọ̀rọ̀ ìmọ̀ ká máa jẹ́bi èdè ìwà wa ni ó ní a máa ṣe é mọ́ ká máa jẹ́wọ́ ọmọ òrukàn ìwà wa ni ó ní a máa jẹ́wọ́ ọmọ òrukàn mọ́. wàtọ̀dàkì náà wọ́n tábà náà wò àlámàjá àbí. wọ́n nígbà tí Jáfárù nígbà tá ànábì yé gbogbo tá ànábì pépè lọ díẹ̀ ní àwọn àdìgbé tí ń sọ yìí ga àwọn bá gbà fún un. wàtàbà náà wò àlámàjá àbí. àwọn bá tẹ̀lé ilé ìtò ní àpò bẹ́ẹ̀ ìwà abúta àwọn òní apààrọ̀ sí wa rí ó ti sàṣèlú àwọn bá tẹ̀lé ànábì Muhammad. fàṣàmúlá orílẹ̀-èdè bẹ́ẹ̀ làwọn ìjọba bá ń jẹ wáyà. ìrùtúndú ìyá ìbàdàn tìrasì náà. pé ká lè padà sí yóò sàtàn ṣe. Fàlámà bọ́làmù náà wà tó yà kú wọlé náà. Fàlámà yà àdìlá dìgà. ìgbà tí wọ́n wá ṣàbòsí fún wa tí wọ́n wá fúnlẹ̀ mọ́ wa lójú pa wá jáde nítorí ìdíra nìyẹn. àwa jáde wá sínú rẹ pé kọ́ rẹ́síwù wa. wà nígbà máa sàmì ànàjà sí i o. nígbà tí ọba nàìjíríà tí wàá gbọ́. nígbà ọ̀rọ̀ tí wọ́n ń sọ yìí ọjọ́ ọ̀rọ̀ làákà yìí wọ́n wá ka sọ́ọ̀tù mara nìkan ọba nàìjíríà tó ní ọ̀rọ̀ tó ń gbọ́ lẹ́nu yín tẹ̀ ká yìí ọjọ́ tó ń gbọ́ lọ́dà nẹ́bí yìí sá ẹ jòkó kẹ́ ẹ má lọ mọ́ wa ìwà lànàbí fẹ́ polongo ní Madina ní Maka ló fún wọn ṣe ìdíra nítorí ìbọ̀ wa dé Madina lórí pé ìrú sọ̀kalẹ̀ fún Maka àmọ́ gbogbo bí ó ṣe practice ẹ̀ Madina ni. nítorí Madina làyè tí wàá gbà wọ́n ìyẹn ní wàá fi ráńdọ̀ ọ̀pọ̀ ẹ̀ yí pé ọ̀rọ̀ méjì wá ń bẹ bí ọ̀rọ̀ ànábì conclusion nìyẹn ní ọmọ tún yíra òun náà ní ọmọ tún wà kí lọ́rọ̀ ànábì àkọ́kọ́ àlùfíwòn. Alimuslimu. ó ní irun nìkan kọ́ o àwẹ̀ nìkan kọ́ o ájì nìkan kọ́ o sàká nìkan kọ́ o káborí nìkan kọ́ o káwé láàánú kó ṣe bàǹtù pé wọ́n fi sọ fẹ́lẹ́ sí mùmíní yọ ó ní kí ní jẹ́ mùmíní kí ní jẹ́ mùsùlùmí. Màsálì máa ní mùsùlùmí nàbí ìsàlì. ó lóun lẹni tí àwọn mùsùlùmí ọmọ ìyá rẹ̀ bá là lọ́wọ́ rẹ̀. Mílísàlì. níbi àwọn púpọ̀ fà wọ́n fún wọn lọ́nà tí ọ̀dọ́. Wáyé di. àtọwọ́ ọbú rẹ̀ kó sì káwọ́ rẹ̀ ló kọ́ máa ṣe wọn lábùrú ó ní mùsùlùmí nù. Wàlúwàájírù. ó ní tàwa lẹni tó ṣe yíra. Mọ̀nà àjàrà mọ̀nà àlá wà ní o. ọ̀rẹ́ ẹni tó ṣe yíra ẹni tó jáde pé gbogbo lọ́nà bá ṣe ní èèwọ̀ pátápátá. tọ́lọ̀ fúnra rẹ̀ ṣe pé èèwọ̀ ní kọ́ wá tra ìkókó bẹ́ẹ̀ kó níbi ìwà tí ò dáa lọ síbi ìwà tó dáa òun ní yíra kó níbi ìwà àbàjẹ́ lọ síbi ìwà ọmọ ẹjọ́ méjì náà níwà wọ́n níwà rẹ̀ dáa wọ́n níwà rẹ̀ dáa. bọ́ bá ti wà ní ìlú kan ló wà lórí ìṣe títí ọ̀dà ni ẹ tíráì kẹ́kọ̀ọ́ nù wàdẹ́ wa ní lọ síbi tó dáa torí kiri torí gbẹ̀yìn inú lẹ́kàn ló wà lẹ́yìn wà tí ọ̀dà ni ẹ tíráì kẹ́ lọ bí wà tó dáa ìjọ kan ló wà lẹ́yìn wà tí ọ̀dà ni ẹ tíráì kẹ́ lọ bí wà tó dáa ìwọ gángan fún ara rẹ lọ wá chẹ́kì ara rẹ wọn ní sẹ́kì ọ̀sẹ̀ wọ́n lánàá sẹ́kì adam ẹ̀dẹ́ máa ta ara rẹ
bàbá ní ipò máa ń tàn wá jẹ láyé gírígírí president ń bọ̀ gọ́vùnà ń bọ̀ sẹ́nitọ̀ ń bọ̀ ìsìnkà ń bọ̀ kódà àwọn àfọ àjọba náà máa ń bọ̀ ní àwọn sẹ́wọ̀n wọn máa rọ́lẹ̀ wìrìwìrì ṣé Ádámù tó bá dùn lọ sínú igbó má mọ́ dìde kankan dání o bọ́ba tí wàá dénú igbó ní wọ̀lẹ̀ kan ṣé Ádámù ni tó bá mú ejò lásán tó bá kọjá kí ìrì ló ṣe nítorí àwọn ọdílé ìwú náà ni ọjà mọ̀ wá ara wa. a sì dá lọ́dọ̀ Ọlọ́run ni láwa nìkan ẹnì kò ní bá a dé bẹ́ẹ̀. gbogbo àwọn tí ń tẹ láwa náà ká ìdí ìṣe àwọn òdílé àtàwọ́kàtà ní ọjà wa náà mọ̀ wá ara wa. a sì dá lọ́dọ̀ Ọlọ́run ni ẹnì kò ní bá a dé bẹ́ẹ̀. wọ́n náà fúnra ara rẹ̀ èèyàn máa dé kò kan láyé tí ò séèyàn tí ó sọ fún ọ pé kò sẹ́ni ẹnu ẹgbẹ́ àjọ ni ẹ̀sà níbẹ̀ tí ọ̀dà tí ó bà. ọ̀lẹ́kọ̀ọ́ ní jẹ́ báwọn lórí ẹ̀sà ẹ̀sẹ̀rẹ̀sì ìwà yìí ẹ̀fúrasí o àwọn aráàlú wọn ń pariwo púpọ̀ dáníjọ́ mẹ́ta ẹ̀fúrasí wa ni yóò lókè yóò wá jó yíyọ yí pé rí ìyó pé nítorí pé itó wù í mu kọ́dà bọ́ bá lọ́wọ́ òmù kò ní mu o tọ́ ọba ní manas téèyàn fi bá ọ̀gá lò ó ní manas téèyàn fi bó lórí ìlú lò ó ní manas téèyàn fi bó lórí ẹ̀sìn lò bọ́ bá rọ́bìsì ẹ̀ àbọ̀ bá fìyà jẹ́ ọ́ tọ́ ọba lọ́wọ́ òmù tó ṣe pé kò ní mu torí kéèyàn ní manas lọ́wọ́ fi pé ìyànàbì Mùsá àtàrú náà ọmọ pé kí ló ń jáyàtì gan wọn lọ bá ọba ni pírẹsidẹ́ǹtì ni Ọlọ́run wa rán Mùsá sẹ́kọ́jà nẹ́bí ni wọ́n lọ bọ́tọ̀ Ọlọ́run wa sọ fún ọ̀rẹ́ tiẹ̀ yí pé. àkùnlára òkò lára yìí náà aláwọ̀ yàtọ̀ kàró àwọn yàpàṣà. ọlọ́run tó ọba dọ́dọ̀ rẹ̀ mọ́pá ànájọ́ Ọlọ́run ni mí o ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o káwọnà Nàìjíríà ọ̀rọ̀ tọ́rọ̀ ni ọ sọ fún ọ̀rọ̀ tọ́rọ̀ ọ̀rọ̀ tọ́ dá ni ọ sọ fún. làwọn yàtọ̀ kàró yàpàṣà. àtẹ́kẹ́yìn mọ́ ní manas inú wà burúkú ni now honorable speaker dọ́kítọ̀ ọ̀sùn ọ̀sùn wà ní ìfisọ̀ ohun tó lọ èmi náà fún wa padà síbẹ̀. ṣe rí ọ̀tọ̀ ní gbọ̀tọ̀ láyé ìgbàlẹ̀ yín lò yìí ayé òde lọ wọ́n ní ìgbà Ọbaṣá nígbà wọn sọ pé ìgbà Akúforíbì wọ́n ti kàgbà wọn kásẹ̀ ọkàn gbà tó níbẹ̀ bá wá sílẹ̀ ní ìsìn nǹkan wà padà síbẹ̀. ẹ wá bá mójútó nǹkan mẹ́ta kéèrè fáyà àmọ́ gbẹ̀dọ̀ láyà ní Kùránì. sẹ́ẹ̀rí freedom of speech táwọn èèyàn rò ilé nǹkan tí mo lè sọ̀rọ̀ náà wọ́n jẹ́ kí social media ó bàjẹ́. ẹ mójútó social media kó gba control fáwọn tí ń sọ̀rọ̀ lérí ẹ̀ nígbà ọkàn lọ́pọ̀ títí láti bọ́ síbẹ̀ tó ti bàtà ní ìyẹn jẹ́ ọlọ́pọ̀ títí láti bọ́ síbẹ̀ láti gba kílẹ̀lì yẹn ọlọ́pọ̀ títí láti bọ́ síbẹ̀ láti gbọ́mọ̀yàn ẹ mójútó ní àfẹ́ẹ̀tì ẹ̀yìn ní àfẹ́ẹ̀tì ẹ̀ kò jẹ́ ní àfẹ́ẹ̀tì àwọn ọba ní àfẹ́ẹ̀tì àwọn afẹ́ẹ̀lẹ́sì ní àfẹ́ẹ̀tì pásítọ̀ kò sẹ́ni tí ó àfẹ́ẹ̀tì ní àfẹ́ẹ̀tì president ẹ fẹ́ òfin kí wọ́n máa wú ìjìyà tí ń bẹ ń bẹ fún ẹni tó bá ṣe wọlé yìí ẹlẹ́ẹ̀kejì ìwọ̀kuwọ̀ láwọn iléèwé wa àti láàrin ìlú ọ̀wọ́ àánú pléènì ń jọ́ mi ìfẹ́lómi ọwọ́ ó fi pépà gbójú tó fi bọ́lẹ̀ yìí ọ̀wọ́ ayé apọ̀ tún jọ́ mi ìfẹ́lómi ọwọ́ ó gbójú kó ń bẹ́ẹ̀ yìí bẹ́ẹ̀ ni ní sùn ẹ ṣòfin lórí ẹ̀ ẹsọ bí lórí rẹ kẹjá kẹjẹ kó ìwàkiwà nì kó dínkù láwùjọ wa jẹ kó jẹ pé íńtánẹ́ẹ̀tì ni wọ́n ń kó wa sínú mọ̀kárù náà ẹsọ bí lórí àwọn bloggers àwọn yahoo ẹsọ bí lórí wọn gbogbo ẹ̀rọ láyà ní Quran kájẹwé ìyàbọ̀nà tí ọ̀tọ̀ ẹsọ bí lórí ẹ̀. So bẹ́ẹ̀ bá lè tíráyì rẹ̀ ẹlẹ́sìn mùsùlùmí ò lè kọ́ ẹlẹ́sìn kìrìsìtẹ́nì ò lè kọ́ lẹ́yìn àwọn mùsùlùmí ò lè fún kọ̀ọ̀kan wa kìrìsìtẹ́nì ní ìbòdì mùsùlùmí mi lọ
bọ́ọ̀sì lè di wá Nàìjíríà níjọ́ lórí tó wá síra rẹ̀ ni àmú ìjábù rẹ̀ ìyá yóò kó gbogbo ìjọ gbogbo ara tán ni ìjọmọláàbí ni wọ́n yàtọ̀ fọ́rọ́ ẹ̀sìn nìkan ìjọmọláàbí ni ẹ̀ gbẹ́gbẹ́ ẹ̀ mùsùlùmí ni wàhálà wọn pọ̀ ìjọmọláàbí ni bí wọn náà bá múra bó ṣe kó múra pẹ̀lú ìwọ tó di wèrè tó wá gbé aṣọ níbí tó fi dájú ara dẹ̀ àdúgbò bọ̀ wọ́n crazy gist ọmọláàbí yóò pé nìyà tó gbogbo nǹkan wà ní nọ́ọ̀sì wa lọ́lẹ́kọ̀ọ́ bí yàn ṣe sọ̀rọ̀ bí yàn ṣe jòkó bí yàn ṣe sáwùjọ ẹ bá wa tán kọ́nà wo fún yín ṣe lásìkò tí ààrì sọ yí pé wọ́n ní lásìkò lágbájá kò wá sọ láti tọ́ ọ̀rọ̀ ní sàṣetán èyí ti fi ráńdọ̀ ọ̀pẹ lájọ àwa òun ní sẹ́nà tí Nàìjíríà wà lónìí. tá a wà Nàìjíríà lónìí ó kírítíkà ó sì gbọdọ̀ kírítíkà fẹ́ẹ́ tó bá fẹ́ tún nǹkan sí torí tó bá lẹ̀ ti kọjá agbára rẹ̀ so àmọ́ ìkọ́mọ̀sí ọlọ́run ni máa gá ìdí ọlọ́run mọ́tà bá wa gá ìdí bàbá wa síwájú ọlọ́run gá ìdí wọn ọlọ́run gá ìdí wọn ọlọ́run gá ìdí wọn àti gbogbo àwọn tí wọ́n jọ ṣe kó fún wọn ní àṣeyọrí ọlọ́run kó fún wọn láṣeyọrí ọlọ́run kó fún wọn láṣeyọrí má jẹ́ kí tá a bá wo àwọn yẹn náà lọ́rọ̀ ọlọ́run ẹja padà síbi ìwà onídàá bá ńlá àwọn mọ́sálá ọlọ́run náà wọ̀n dúkà wà wọ́n jẹ wọ́n mú láyọ̀ ní owó níṣòro kankan ọkàn má balẹ̀ wọn ò ní pọ́blẹ́mù. yàtí arísìkò ìdí abáfẹ́ wọn kí lárísìkì ibikíbi lárísìkì tí wọ́n fún wọn. ọlọ́run nígbà má ṣe àwọn ọlọ́run la yí padà ọlọ́run má yí gbà wá Nàìjíríà padà sọ́nà tí ọ̀dà ọlọ́run lọ́bi Muhammad gọ́fúnà wa lẹ́kọ̀ọ́ gọ́fúnà Babájídé Sanwó-Olú àti dẹ́kùtì wọn Dr. Abdulkadir Hamzat ọlọ́mọba àbísọ̀ tó wọn jẹ́ wọ́pọ̀ dáadáa spíkà wa Alhaji wa Mudasiru Ọbaṣá ọlọ́mọba fún yín báwa fún yín ní àṣeyọrí jáde o ọlọ́mọba fún yín láṣeyọrí jáde o ọlọ́mọba fún yín láṣeyọrí jáde o gbogbo ẹ̀ ní àtàláfẹ́ ara àlùbáríkà Nábì wa Muhammad inú wa òun ni kí ni sùúrù ìwà kọjá ní sùúrù tọrọrùn gánà pé sùúrù ò ṣeé ṣe. èèyàn ní í pé kí n lọ fẹ́ ló ń bẹ̀ wọn. máa sọ bí mi sẹ́ni gbogbo àwa tá a dìde níṣẹ́ arẹ́dì láti protest ara ìníwá ìsìlámù ọ̀pọ̀ kí n lọ fẹ́ wọnú hàn taraba ní àmọ́ ẹja kò ẹ̀sìn sùúrù yóò dáa torí kí ni tẹ́lẹ̀ bá process ní ìsìn ẹ̀wọ̀n ìgbà kílọ̀dọ̀ exercise ẹ̀wà dúró tó bàjẹ́ wọ́n ètò mi ìṣèbìṣe tá a bá fẹ́ wọnú àtà bẹ̀rẹ̀ sí bá gbogbo kájẹ́ níta àbàjẹ́ ìyàwó náà láti padà sọ́fà fún un. bọ́rọ̀ bá lẹ́jà bó ṣe dá ni ọ̀kan náà wà fún àwa sọ̀rí àdúgbọ́jẹ́ báyìí náà di àná ó ní tí a bá mú ọkọ ọlọ́run ti jẹ tọ́gbẹ́ tó bá pe ọlọ́run ní ìsìn kóòrò tó wọ ọlọ́run sì máa dán ọlọ́run ó ní máa fi ọlọ́run fún ara rẹ o àwọn olórí yìí kò fi ọlọ́run fún kọ́lọ́run ọ̀sán mọ́ná wọn tá a bá ti balance ẹ̀ nínú balance èyí tá a ti bínú tá a ti gbà ẹja ṣàdúrà ẹja pèpè àdúrà ẹja pèpè àwẹ̀ àti kírísítẹ́nì àti mùsùlùmí kájẹ ìgbà àwẹ̀ lójú ọjọ́ kan kọ́lọ́run orí pé gbogbo Nàìjíríà ti pa ní wípé kí ni ṣe wá yìí kí ni ṣe wá ọlọ́run wọlé wá èyí tá a ti lọ báyìí tí ò ní dáa lọ́wọ́ ẹja lọ kọ́lọ́run ebi tó wá ní ìnira yìí pọ̀ sẹ́gbẹ́ bàbá ti bá délé wọn ọlọ́run wà sọ fáwọn náà ọmọ nàìjíríà ọgbà sọ fún wọn pé wọn náà jẹ́ láyọ̀ ọmọ nàìjíríà ọgbà sọ èyí táàmù máa bá nǹkan jẹ́ táàmù ṣe jà gíjà náà táàmù jà táàmù bá nǹkan jẹ́ tó tú táàmù àjẹ kọjá àtúnṣe ẹ̀dá kọjá padà síbi ọ̀rọ̀ ń pè yá ìwọ lẹ́bí náà. àmàlú ìsibirú. kẹlẹ bá gbèmí ọ̀rọ̀ wọn bá gbọ́. ìsibirú. wọ́n ní ẹ̀sẹ̀ sùúrù kòwé tí bọ́ bá ṣe lè kó ní. wọ́n sọ bírú. àwọn tí wọ́n fẹ́ gbà wọn tí bá ní bù wọ́n sùúrù. wọ́n bìtú. ọlọ́pọ̀tọ̀ yẹn ń wà ní kẹ̀só pọ̀. wọ́n tẹ̀kọ́ làálàbọ̀. ọlọ́dọ̀ bá ti bẹ́ẹ̀ á
rí ọ̀nà àbáyọ á sì lápèsè ọlọ́run gbogbo àwọn afọ àwọn ọlọ́run sábà ayá ti mú bàbá sẹ́kì ádámù ọlọ́run ayá ti mú iṣẹ́ wọn tí wọ́n gbá yín wá ṣe òun ní márùká ṣe ọlọ́run jẹ́ ọba jẹ́ àwọn tí ń bẹ́ẹ̀ láti rí mòlíru wa ọlọ́kọ̀ gáìdì gbogbo kọ́ sàmánà wọn olùṣẹ́ ẹ̀sọ́ gbogbo wọn bàbá ọba ìlú èkó ọlọ́run àmójútó gbogbo àwọn àgbàgbà wa lórí bàbá wa ọlọ́run bàbá abámú bàbá balógun gbogbo yín wá bàtà ọlọ́run tó ti fẹ̀sìn pọ́n yín lé má ti yẹ̀yẹ́ yín o ọlọ́run náà ti wà Muhammad ọlọ́run ẹni ọlọ́run àbá bismillahir rahmanir rahim. اللهم أنت أبدتنا مجانا ورزقتنا مجانا اللهم ارزق لفتوى في دين سيادة في علم كفاية في رزق سيادة في بدن توبة قبل الموت راحة عند الموت مغفرة بعد الموت جوز على صراط نجاة الإنسان يا ذا الفضل والإحسان برحمتك يا مرحمين يا خالق الموت ويا صاحب يا صاحب اللهم اجعلنا في قلوب المؤمنين بلغ إلى 120 سنة من غير غصة ومرض وزدة وفقة يا رب الراحمين اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه لا قبله حي ولا حي بعده ولا مثل حي يدوم كما يا لقد سبقت كلمات العباد المرسلين إنهم نحن المنصورون وإن جدنا لهم الغالبون حسبك الله حسبك الله حسبك الله حسبك الله ومن اتبعك من المؤمنين ولا حول ولا قوة قاسي كرسي قليلا في بابا president baba president baba Bọ́lá Ahmed Tinubu baba Bọ́lá Ahmed Tinubu àlàáfíà tó péye àlàáfíà tó péye ọlọ́run àtàbò rẹ̀ ìfọwọ́nà àtàbò rẹ̀ bẹ́ẹ̀ àti ìkúlẹ̀ láyọ̀ bẹ́ẹ̀ àti ìkúlẹ̀ láyọ̀ bá a ṣe fún wa o ọlọ́run bá a ṣe fún wa kùrìsì kan ayàtàrí kùrìsì kan lèyí làbì. Àmín. Gọ́vnà wa lẹ́kọ̀ọ́ Gọ́vnà wa lẹ́kọ̀ọ́ àti fight àti wa abdulkadir aláìsí abdulkọ́ọ̀dì Hamzat àti honourable speaker alhaji wa Mudasiru Obasa àti chief of justice alhaji wa Kasim Alugba gbogbo àwọn akẹ́kọ̀ọ́ ń darí ẹ̀ kó mo tó tó gbogbo yóò Salatul Fatiha. Inna a'tainaka máa ṣe wà ṣùgbọ́n. Bẹ̀dá bọ̀rọ̀ bàbá wa olówó bíbí. Bàbá Sọ̀mọ̀dání. Gbogbo àwọn kábínẹ̀tì. Inna a'tainaka. Bàbá ìmáàmù ní áùsì. Bàbá ìmáàmù Sàkó ẹ̀ṣọ́ àná. Káàdì gbogbo àwọn tí wọ́n jọ sí. Bàbá àmójú gbòòrò. Bàbá wa tẹ̀lá. Àjẹ́ntì wa. Àjọ wa. Àjọngọ́rọ̀. سبحان ربك رب العزة عما يصفون السلام على المرسلين الحمد لله رب العالمين. jọ̀wọ́ ẹ jẹ́ ká yọ̀ fún àná Muhammad sallallahu alayhi wa sallam. adúpẹ́ fún bàbá wa fọdúnjàdù Sheikh Suleiman Farouk oníbíjìpá alimẹsike nobila oon mufti Diyari Ìlọrin eré ìtagbọ́ part 1 ni o gbogbo àwọn afẹ́fẹ́ kíjímọ̀ bí ẹ jẹ́ ká gba part 2 lọ́dọ̀ wa. ṣé ètò oníkíjìpá lọ́tún máa kíjímọ̀ fún wa continuation wà àti ilẹ̀ ẹgbọ́ yìí ẹ máa gbọ́ ẹ tún máa gbọ́ ọ́nù mọ́sálásí láì nígbà tí kò.